Hello, ladies and gentlemen. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ń fi mẹ́sẹ̀gì disturb mi lórí WhatsApp. I'm not your father. Okay? Délé máa wá máa fún mi ní headache. This is last option you have. Kó má bàa yọwọ́ ẹ̀ pé. Gbogbo ẹ̀yin tí ẹ ń pè mí lórí ọ̀rọ̀ àwọn forecast tí a forecast nípa ọ̀rọ̀ ọmọ ológo. Ta sọ pé wọ́n fẹ́ bá àwọn ọmọ ológo jà lọ́dún yìí. Àwọn ògo kan tó ti wà sókè wọ́n fẹ́ gbé wálẹ̀. Ẹ̀yin tẹ́ wá ń pè mí pé ní ìdí nọ́mbà babaláwo tó confirm. Ẹ má tó wọ díẹ̀ mi mọ́. Nọ́mbà babaláwo mo fẹ́ pè yìí. Ẹ máa pín ìwọ tó bá mọ̀ pé o ti lọ́rẹ̀ẹ́ tó sọ pé òun ní ìdí nọ́mbà àwọn babaláwo kàn share fídíò yìí sí. Babaláwo nọ́mbà babaláwo tí mo dẹ̀ fẹ́ pè fún yìí. Tó bá gbá yín ẹ wá gbowó ẹ̀ lọ́wọ́ mi. Ó ṣọ́ fún mi ni. Òun rèé o. 091 WhatsApp number ni o, voice message nìkan lẹ máa send o. Ẹ má tó wọ díẹ̀ mi wá ká máa béèrè nọ́mbà lọ́wọ́ mi máa o. Nọ́mbà babaláwo àwọn ìjọmọlúwàbí rèé. Àwọn babaláwo tó ṣúọ̀ tí kò síbi tí mi ti lè fi wọ́n fọ́n bù. 091 18 73 9878. 091 18 73 9878. Nọ́mbà àwọn babaláwo nìyẹn. Tó bá dó tẹ́tẹ́lẹ́ àyà pa ẹ́ dànù. Jára èèyàn máa dira kú ni, èèyàn máa so oògùn kú ni, àwa jagun láyé ni. O ò lè jókòó tẹ́tẹ́lẹ́ kó sọ pé o fẹ́ sóríire. Ojoojúmọ́ tó bá ní owó lọ́wọ́ oṣooṣù ni kó máa fi ṣètùtù. Ayé ya wèrè gan, ayé ò fẹ́ ni fọ́rọ̀ àforí ẹni. Tó bá lọ jókòó tẹ́tẹ́lẹ́ wọ́n á bá ayé ẹ jẹ́. O lè ti gbọ́ ẹ̀ nọ́mbà yẹn mo ti pè fún yín. Please ẹ má wàhálà mi mọ́, nǹkan tí mo fọpọlọ mi ṣe pọ̀. Okay? God bless you. Nọ́mbà àwọn aláwo nìyẹn mo ti pè fún yín. Kíkí. Bí o ti lọ bẹ́ẹ̀.